àlàyé àwọn èèyàn lóko. ààrẹ Bọ́lá Tinubu ṣé bá ó ti mọ wò náà rèé tí orílẹ̀-èdè yóò di ibùdó ìbẹ̀rù mọ́ wa lọ́wọ́. àwọn ohun tí ń ṣẹlẹ̀ wọ̀nyí ń kọ́ni lóminú. tòkòtìlénira gbé kí ni ṣíṣe. ìbàlẹ̀ àyà ò sí fúnni mọ́ lórílẹ̀-èdè yìí. ìbẹ̀rù ti gba gbogbo àdúgbò. gbogbo ojú ilé gbogbo ọ̀nà ìbùrú ní kúpẹ́lẹ́ ń gọ́ sí tó sì ń dúró de ni. ta ló arọ́nà mí ìgbà kan wá wí. ọ̀run yà á bọ̀ kì í sọ̀rọ̀ ẹnìkan ṣoṣo. ìjọba Nàìjíríà bóyá ń lẹ mọ̀ bórílẹ̀-èdè yìí ti ń di ibùdó ìbẹ̀rù. ibùdó tó ṣe pé aráalé ń bẹ̀rù àti wà nílé. àgbẹ̀ tí ń lọ sóko ó ń bẹ̀rù àti roko. oko ò ṣeé dé ilé ò ṣeé gbé níbo la tún fẹ́ wà fún ààbò. ó ṣe òjò ń pani lóde. a ní ká sáré relé. adójú òde inú ilé ò ṣeé sá sí. ebi ń pani nílé. a ní ká lọ sóko ká lọ dáko ká ba lè gbọ̀nyànù ká sì lè jàjàbọ́ lọ́wọ́ ebi. àtúndóko oko di pápá ogun. ìgbà tí ilé ò bá ṣe é gbé tóko náà ò ṣe é dé ọ̀nà àbújá wo lọ́wọ́ aṣẹ́kù sílẹ̀. òjò awógbèmí akọrin máyégún akéwì oòdùà mo tún dé sílé orin. ìjọba Nàìjíríà ni mo fẹ́ kọ lẹ́tà orin ewì èyí sí. iná ti jó dórí kókó àsìkò tó ó yẹ ká nura wa lámàlà òdodo. ká jẹ́ kó yé gbogbo aláṣẹ ìlú bórílẹ̀-èdè yìí ó ti ń di ibùdó ìbẹ̀rù. ká kúkú sọ fúnra wa lódodo. ààbò ọ̀dájú fẹ́nikẹ́ni lórílẹ̀-èdè yìí mọ́. ìjínigbé ń wáyé lérònà bẹ́ẹ̀ ló tún káni mọ́lé. ní mọ́ṣáláṣí ní ṣọ́ọ̀ṣì ajínigbé ń gbéni lọ. lójú gbangba nílé ìwé ajínigbé ń gbọ́mọ sùkúù. àìmọye ni wọ́n ti kó sí pápẹ́ agbénipa lórílẹ̀‐èdè yìí o. ìyá ò rọ́mọ rẹ̀ mọ́ ojoojúmọ́ ni bàbá ń sunkún. àwọn ọmọ táwọn ajínigbé gbàgùn òbí wọn lọ omijó ìgbẹ́ lójú wọn. mo kirikiri mo dé sí ẹ̀lẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ mo délùú Ẹ̀dá Oníyọ̀ lẹ́kìtì àánú abiyamọ ṣe mí ọkàn mi gbọ̀n rìrì. bóyá lẹ mọ̀ báwọn èèyàn tó lé lógójì táwọn ajínigbé tí wọ́n jí gbé lọ ní Yáwọ́ta òun ẹ̀ sí ẹ̀lẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n sì wà nígbèkùn lákàtà àwọn ajínigbé. Ọlọ́run dákun gbà wọ́n là ńlẹ̀bẹ̀ táwa ń tọrọ lọ́wọ́ Olúwa. ìṣẹ̀lẹ̀ tó bani lọ́kàn jẹ́ ló jẹ́ ó kóni lọ́kàn sókè. ṣáájú kíṣẹ̀lẹ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ tó wáyé gan-an làwọn ajínigbé ti jí àwọn èèyàn 16 gbé lọ l'Ẹ̀dá Oníyọ̀ lẹ́kìtì. oṣù méjì ló kù tó fẹ́ pé táwọn ajínigbé ti gbé wọn lọ. lọ́wọ́lọ́wọ́ bí mo ti ń kọrin bí wọ́n ti kú ni bí wọ́n yè ni kò sẹ́ni tó lè sọ. April 28 ọdún yìí ni wọ́n jí wọn gbé lọ bí mo ti ń wí wọ́n ṣì wà nígbèkùn. àwọn akẹ́kọ̀ọ́ táwọn ajínigbé tún jí gbé lọ ní Borno ìyẹn ò níye. wọ́n tún ṣọṣẹ́ wọn ní Niger wọ́n ṣe lẹ́dọ́. àìmọye nílùú tí wọ́n ti sọ dahoro ní Kwara táwọn aráàlú ti sáfìlú wọn lẹ̀nà pápá bora. ìlú wọn ti di ibùdó ìbẹ̀rù ọ̀sẹ́ni tó jẹ́ padà síbẹ̀. ṣé ẹ ti délùú Òrò Àgọ́ níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ní Kwara ni mò ń wí. ó ti dápárò ọ̀sẹ́ yẹ bẹ́ẹ̀ dọ́yà tẹ̀ bẹ́ẹ̀ náà lórí. nílùú Ahun kò sẹ́ni kankan mọ́ wọ́n ti sá lọ nílé wọn. ẹ lọ sí Yàsìkírà nípínlẹ̀ Kwara kẹ́tún fẹsẹ̀ yà lómùgọ̀. dídá ni wọ́n dápárò bí ibojì ọ̀rọ̀ ń dìkàyà. bẹ́ẹ̀ tún dé Kogi bẹ́ẹ̀ gẹ́gẹ́ lọ̀rọ̀ ń rí. ayégúnlẹ̀ bùnú ní kábàbùnú ogun ti lé wọn lọ. ìlú Òkúràn ní Yàgbàwọ̀ Ẹ̀sìn ńkọ́ ní Kogi ó ti di ibùdó ìbẹ̀rù. ìlú Odò Ẹ̀rí ní Yàgbàwọ̀ Ẹ̀sìn ńkọ́ ìyẹn tún kọ sísọ. ìlú Kè ní kábàbùnú ó ń pè fún ìrànlọ́wọ́ ni mo ṣe ké gbọmọgbọmọ pé kíran Yorùbá ó mọ̀sùn lọ fọfọn. ẹ̀yin tàkókó nípínlẹ̀ Ondo ẹ múra kó le kíjọba Ondo ó daṣọ àbùbù wọn níbẹ̀. ọ̀gá ìyàlẹ́nu ló sì ń jẹ́ fún mi. Òjó Awógbèmí akọrin máyégún akéwì Oòduà péjọba Nàìjíríà òrógùn agbésùmọ̀míṣẹ́ látàyè Jonathan ayé Buhari nípò ìjọba títí tó fi lọ. ogun ọ̀jẹ̀ àsinmi àtúnṣe bógun òròpin ìgbàgbé láyé Tinubu irọ́ ni kò rí bẹ́ẹ̀. ẹ ti ẹ̀ gbọ́ ná ìjọba Nàìjíríà ààrẹ Bọ́lá Ahmed Tinubu o níjọ́ wo ìgbà wo gan
la tó fẹ́ bọ́ nínú ogun ọ̀wọ̀n yìí ṣó dìgbà táwọn agbésùmọ̀mí bá sọ orílẹ̀-èdè yìí di Afghanistan níbi ogun gbé ń dá wọn lóró ṣáfẹ́ kógun orí bíi ti Gaza lórílẹ̀-èdè tiwa ni ẹ̀bẹ̀ lábẹ̀yìn ìjọba Nàìjíríà ẹ dákun ẹ jọ̀wọ́ ẹ mọ́ ṣe jẹ́ kílẹ̀ yìí kó di ibùdó ìbẹ̀rù níbi ẹ̀rù bá ń gbé kì í sí balẹ̀ ọkàn ìfòyà ohun ìpayà ní dúró takọtabo ní ọmọ páyà tí ọmọ kọminú ewu ètò ọrọ̀ ajé ètò ọ̀gbìn kò ní lójú níbi ẹ̀rù bá wà ibùdó tẹ́rù bá gbé tí ń ba tẹrú tọmọ irú ibùdó ọ̀hún báwo làwọn èèyàn ṣe wá dókòwò níbẹ̀ ọlọ́jà wo ó lè lọ́bẹ̀ lọ tajà kó jèrè kó gbówó délé ẹ wo iye àwọn èèyàn tí kú ti pa lákàtà àwọn ajínigbé wọ́n ju irun ju igba lọ àwọn àgbẹ̀ tó ti ṣíwọ́ oko lọ wọn ò lóǹkà nílẹ̀ yìí ibùdó táàbò bá ti sí iṣẹ́ ọ̀gbìn ṣíṣe yóò di wàhálà lọ́wọ́lọ́wọ́ àwọn òbí ń bẹ̀rù àti rán ọmọ lọ ilé ìwé nǹkan dé àwọn ọmọ gan páyà wọ́n sá lọ kúrò nílé ìwé wọn nítorí ààbò tó mẹ́hẹ gbogbo arìnrìn-àjò ń bẹ̀rù àti rìnrìn-àjò ibi gbogbo di ibùdó ìbẹ̀rù tó dìgbà táwọn ajínigbé bá ń jẹ́ ẹ̀yìn aláṣẹ ìlú gbé lọ kẹ́ tó múra sọ́rọ̀ ààbò nílẹ̀ yìí bí tó bá ṣe pé ó dìgbà táwọn ajínigbé bá ti ń gbẹ̀yìn olórí tí ń gbẹ̀yìn aláṣẹ ìlú wọgbó lọ nílẹ̀ yìí kẹ́ tó dára mọ́rọ̀ ààbò tábà olúwa jẹ́ kó tètè ṣẹlẹ̀ kó tètè wáyé akọrin máyégún mo gbàdúrà mo ṣàmìlá bóyá bó bá yára ń kàn yín lọ́kọ̀ọ̀kan tí wọ́n ń jí yín gbé lọ ẹ tají lójú oorun ìjọba Nàìjíríà ẹ jẹ́ múra ìdààmú ti wà lórílẹ̀‐èdè mo kúkú ti sọ pọ́run ń ya bọ̀ kì í ṣọ̀rọ̀ ẹnìkan ṣoṣo gbogbo wa ní bẹ nínú ewu nílẹ̀ yìí àwọn àsìkò tí wọ́n já wọn bá gbé lọ tí wọ́n ṣekú pọba nígbèkùn akọrin ṣèkìlọ̀ níjọ́sí pé kẹ́ yára panú ewu gbígbọ́ lẹ gbọ́ tí ẹ̀kọ́ tí ọ̀gbọ́n ṣẹ́ bọ gbígbọ́ lẹ gbọ́ wa ẹ̀ dáhùn kápẹ́ ẹ ti gbọ́ kìlọ̀ àwọn akọrin nígbà náà níjọ́sí ni gbogbo ìṣẹ̀lẹ̀ wọ̀nyí yóò ti rọlẹ̀ lórílẹ̀‐èdè ààrẹ Bọ́lá Tinubu ìjọba Nàìjíríà ẹ̀yin aṣòfin wa ẹ̀yin aláṣẹ ìlú pátápátá ṣé bá ti mọ wòran ọ̀rọ̀ rèé bí mo ti ń wòran kankan ṣé ẹ fẹ́ wí fún wa ni péjọba ọmọ àwọn tí ń ṣonígbọ̀wọ́ agbésùmọ̀mí kọ́ ọmọ olódò idẹ ẹ jẹ́ yá tètè tún fọ wọn ká dájọ́ wọn bí ṣọba bí ṣe míà bí ṣe sẹ́ríkì bí ṣe olórí sójà bí ṣààrẹ mùsùlùmí bí ṣe bíṣọ́ọ̀bù ní ṣonígbọ̀wọ́ àwọn jàǹdùkú ó yá ẹja dá wọn ní sẹ̀ríà gbogbo ọmọ Nàìjíríà ti létoko Ọlọ́run ó gbà wá o lọ́wọ́ ìdààmú tó wọlé dé àwọn olórí wa ló bá wa débi àwà lónìí lórílẹ̀‐èdè wa orílẹ̀‐èdè tó bá ṣẹ̀dá dá wa sí kò ní ṣòro a ò ṣìyàn àwọn olórí tá a ti ní ló ń kó wa sí wàhálà akọrin máyégún akéwì Oòduà èmi ń lọ mo tún padà bọ̀ wọn ò ní pẹ́ dé ibùdó ìbẹ̀rù apá kìíní lẹ̀ ń gbọ́ bí mo ti ń kọrin ibùdó ìbẹ̀rù apá kejì ń bọ̀ lọ́nà ẹ kú ojú lọ́nà orin tó fẹ́ ṣẹ́yọ ẹ lọ subscribe sí Òjó Awógbèmí Kábíyèsí TV lórí YouTube channel kẹ́lẹ́ mọ́ jẹ̀gbádùn àwọn ètò àtàwọn orin ewì ìṣẹ̀lẹ̀ lónírúurú tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè.